bá ti wí pé àwọn ọkùnrin tó wà ládùúgbò tó máa rí àwọn àbáwọn lájọṣepọ̀ máa ṣe ìgbà tó yá àwọn ọ̀rẹ́ bàbá wọn náà rí pé chance ó ní kò wá sí nǹkan méjì àti sùn ó ní tóun bá sùn lálẹ́ ó ti mọ́ òun lára ni ó ní kò tí pé òun mú ara kárọ̀tì ń gbà mí òun á ti wojú ara òun ò mẹ́ni tó ń fi bá sọ̀rọ̀ yẹn ó ní kò ní yẹn ṣáà ń jẹ́ lórí òun gan tó pé àwọn ọ̀rẹ́ bàbá òun bá wọn lájọṣepọ̀ mi I don't want to go details in those things because kò ṣe nǹkan tá a máa yọ̀ lé lórí ó ní òun máa wọn lájọṣepọ̀ máa ṣe gbogbo ẹ̀ ó ní jọ́sí bàbá òun máa mọ̀ pé ọ̀rẹ́ ẹ̀ kan bóun lájọṣepọ̀ ó ní ọ̀rẹ́ yẹn òun lọ síbẹ̀ òun wà lọ́dọ̀ òun wà ń lọ́bẹ̀ ọ̀hún náà wọn níyàwó ńlẹ̀ òun máa lọ́bẹ̀ tó máa lọ́bẹ̀ olúwẹjọ́ yẹn bàbá òun wá dé síbẹ̀ bàbá òun wá kàlẹ̀kùn nígbà tó máa wọlé òun bọ́ bàtà sẹ́nu ọ̀nà bàbá òun wá kàlẹ̀kùn ọlọ́run ẹ̀kú tá ni ẹ́ ó wá ní èmi nì lábújá ó wá ní wọn lọ wá dé nígbà táwọn òun gbọ́ pé òun bọ́ bàtà wọn sílẹ̀ ń bẹ̀ sẹ́nu ọ̀nà ọlọ́run sọ pé wọ́n pé a máa yẹra lẹ́tà o mo lálejò wá ní òkè o olùwà kó bàbá òun wá ti bàtà ọmọ òun lè léyìí bàbá òun ló máa ra bàtà fún bàbá òun wá kó bàtà yẹn bàbá òun wá lọ olùgbà táwọn ṣe tán wọn ní bàtà mo ti kó dájú mo ti kó lọ wọn náà bàtà sẹ́nu ọ̀nà ni bọ́ sẹ́nu ọ̀nà ni kíní kan oníbàjẹ́ òun ṣe kó bàtà yẹn lọ bàbá òun lọlé bàbá òun sún nítòsí bẹ bàbá òun dúró síbẹ̀ òun retí kú ń jáde ṣáà máa kú jáde kú bẹ ó ní ọ̀rẹ́ wọn jáde ó padà ibi ló wà ní ibi mo wà kíní kan wá kan ó ní àlejò mi ti lọ àlejò ẹ ti lọ ókè àbẹ́ àlejò ẹ ń wá bàtà yìí oníjọ́ yẹn wọ́n gbà máa yẹn létí lọ́wọ́ mọ́ dájú òun oníṣọ́mọ ẹnìkan ló ní bàtà yẹn ní ó sọ pé ọmọ òun ni èmi mo rà á fún tí ìbá sọmọ wọn á lọ sílẹ̀kùn lé ẹ̀ka wọlé ẹ̀ bàtà àwọn èèyàn pọ̀ ń bẹ́ẹ̀ wọ́n á lọ sílẹ̀kùn lé ẹ̀ka wọlé ẹ̀ wọ́n nígbà tó máa wọ bẹ́ẹ̀ wọ́n ṣàbá òun bẹ́ẹ̀ bàbá òun mú òun lọ́wọ́ ó lọ sílé bàbá òun sunkún bí ọmọ kékeré ni bí ìkòkò bàbá òun sunkún bí ìkòkò ni wọ́n nígbà tí bàbá òun wá ń ké ẹkún yẹn pọ̀ ìgbà yẹn òun dẹ̀ tí wà bí ss1 náà ni wá òun ti dẹ̀ ss2 ó ní àdúrà kò tí mo ṣe fún ẹ ọ̀rẹ́ mi ó ti mọ́kùnrin ìwọ ọlọ́run ṣáàdúró náà òun ké tóun mọ tí bá fámìlì ìyá ẹ̀ kankan ìyá ẹ̀ gan tóun gbé kiri pé òun fẹ́ kó jọmọ kó jẹ́ èèyàn láyé yìí ìwọ ó ní ọ̀rẹ́ bàbá òun yẹn náà òun ti kọ́kọ́ nà tanú kò kú o mò ń fàbúrò òkú wọn tí pé tó máa fi kú àpàtúwà bá òun já sí lára kò lè kú lára ẹ̀ ó ní bó ṣe gbéra nìyẹn àwọn báwa ni bàbá òun ṣáà ń ké bàbá òun náà ń ké gbà tó di ijọ́ kejì bàbá òun kí òun fòun jẹ́lẹ̀ ó lọ ó di oṣù kan tó ń bá kí bàbá òun báyìí tó bá máa wò ó báyìí bàbá òun ò ní sọ nǹkan bàbá òun máa lọ òun máa ń ké ó ní táìmù yìí ara òun balẹ̀ díẹ̀ òkò kárọ̀tì òun máa ń lo òun ti ẹni tó kárọ̀tì ṣé bàbá òun tí ò tiẹ̀ bóun sọ̀rọ̀ tó kú tílẹ̀ bá ti ṣú báyìí bàbá òun máa sunkún tílẹ̀ máa fi mọ́ ni bàbá òun máa pè é ẹlẹ́dàá òun ṣé pé gbogbo iṣẹ́ tóun ṣe òfo ló fẹ́ já sí ẹlẹ́dàá òun kíní kan òun gbogbo iṣẹ́ tóun ṣe òfo ló fẹ́ dá sí náà ti ṣeun bó ṣe ní pé bí bàbá òun ṣe pé ẹ̀gbọ́n ẹ̀ kan wípé kó jọ kó jẹ́ kí wọ́n máa gbọ́dọ̀ ẹ̀ bí kò jọ torí ọlọ́run ẹ̀gbọ́n yẹn wá sí pé ṣé ìwọ ló ní pé o fẹ́ tọ́ ọmọ ẹ̀ kíní kan ẹ̀ kó jẹ́ àwọn máa gbọ́dọ̀ yẹn olóhùn wa ń gbé bẹ́ẹ̀ wọ́n change school òun ìgbà tó ń débẹ̀ ọmọ ẹ̀gbọ́n yẹn àwọn ọmọ ẹ̀gbọ́n dáàdì òun yẹn private ni wọ́n lọ so ọ̀gbọ́n dáàdì òun lóbìnrin o so gbóhùn náà sí private public school lọ́dọ̀ dáàdì òun private bẹ́ẹ̀ òun bẹ̀rẹ̀ sí ń lọ òun lọ ó náà ti ṣeun kìíní yẹn ò kú lára òun nígbà tí ẹ̀gbọ́n dáàdì òun yẹn wá ká òun wípé òun máa ń ti nǹkan bọ̀ tó bá tilẹ̀ bá ti mọ́ wọ́n ṣàmì kán bá kárọ̀tì lórí bẹ́ẹ̀dì òun kárọ̀tì síbẹ̀ láì kárọ̀tì sí ni ṣé mo obìnrin yẹn wá ṣàkíyèsí ló wá pè mí pé lágbájá wá kí ló ń fi kárọ̀tì ṣe all the time you are with kárọ̀tì àwọn kìnnì kan kí ló ṣẹlẹ̀ ó ní òun á ní òun ò fi ṣe nǹkan kan ó fẹ́ ṣe nǹkan òun ti kárọ̀tì bọ́ọ̀dì òun ti kárọ̀tì bọ́ọ̀dì
kí ló ṣẹlẹ̀ ó ní òun á ní ìjọ má sọ fún dájú òun mi ní sọ fún dájú ẹ tó bá sọ gbogbo nǹkan òótọ́ tó wà ń bẹ̀ fún mi ta ló kọ́ ẹ báwo ló ṣe bẹ̀rẹ̀ ó ní ìbọn wa ẹni mọ́mí yẹn kí Ọlọ́run ọba kó bá wọn ṣàánú fún wọn gbogbo tó wọn náà bá dé kó máa ṣòro kò jọ pé ìyá yẹn kò sí láyé láti jẹ ọ̀rọ̀ nǹkan tó ṣe ó ní ìdùnnú dájú òun yẹn gbogbo àwọn ọ̀rẹ́ dájú òun pátá ló bá wọn lájọṣepọ̀ ìwọ tó pé ọmọ ìwọ tó ń tọ́ ọmọ táwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ kíndìnkọ̀ ò ní sílé àwọn ọ̀rẹ́ máa bèrè ẹ̀ ńlé kíndìnkọ̀ gbó obìnrin yẹn dá obìnrin ò dá fẹ́ kó má jọ ọmọ ẹnìkan ló máa wà nílé obìnrin yẹn á tẹ̀sí máa kọ́ṣọ́ ìdíyẹ̀dẹ̀ díẹ̀ ó ní wọ́n bá ní nígbà tí mo gbọ́dọ̀ dájú mi máa ń gbóbìnrin wálé wọ́n máa ń bára òun wá rojọ́ gbogbo ẹjọ́ fún wọn ní Kàfílà wọ́n ní tẹ́ bá sọ fún dájú òun bá ti mọ̀ báyìí òun máa gbé nǹkan jẹ torí dájú òun gbà kí dájú òun mọ̀ nǹkan dájú òun kàn sunkún òfin dájú òun sunkún mọ́ òfin kí wọ́n sunkún tó ṣáájú nǹkan báyìí ó ní wọ́n mi yẹn wá kí ìpẹ́ débi pé àwọn ọmọ wọn gò mọ̀ àwọn kóun tó lọ sùn lálẹ́ báyìí wọ́n máa wo gbogbo tó ń fẹ́ sùn sí ó yẹ lọ sùn ó máa lọ sùn tílẹ̀ bá mú tó ń bá lọ skul àwọn àtàwọn ọmọ wọn náà jọ máa dé so kò sáyè fún wọn àsopọ̀ òun fẹ́ lọ dídọ bọ́bìrì náà bọ́kùnrin kan lájọṣepọ̀ òun ò dẹ̀ ní àjọṣepọ̀ títí tàṣepọ̀ ọmọ ò lè change gbẹ̀mí máa pè wọ́n máa sọ fún wọn pé nǹkan bẹ́yìn ò dá o kété kan ní o tó bá lóyún ó máa ṣẹ̀sín o tó bá ṣígbá kan ó máa ṣẹ̀sín o ó máa ṣígbá kan o single mother gbá kan oníbòye ṣe ní títí tó ń fi ṣe wáyéèkì dájú wọn wà kún wá kí wọn dájú wọn kí n kí wọn dájú wọn bá wá síbẹ̀ gan tó ń bá kí wọn báyìí dájú wọn ò ní sọ̀rọ̀ wọn máa wò wọn báyìí àǹtí mi fẹ́ máa lọ dájú wọn dẹ́ ń bọ́ òyìn òdì nígbà tó wọn wá ṣe tán tó wọn ṣe wáyé tó wọn fẹ́ ṣe wáyé tó wọn fẹ́ pé ọmọ yẹn fẹ́ ṣe wáyé kò fẹ́ ṣe graduation o wọ́n sọ pé dájú wọn sọ pé òun ò ní lọ wọn ní bó ṣe bẹ̀rẹ̀ sí kí ni ẹ pé dájú mi òun á lọ gbéra wọn sọ fún pé òun fẹ́ lọ dájú òun á lọ bá wọn láàárọ̀ kùtùkùtù mo ti débẹ̀ kí ló wá ṣe bí o tún wá lóyún kù sí ọ mi wá lóyún sí dájú mi ni mo wá bá láti going to 3 years báyìí or 2 years ẹ ti ń bá mi jà ẹ bá mi sọ̀rọ̀ ẹ ṣe ọkọ pẹ̀lú mi ẹ ṣe kíní kan ṣe mọ̀ pé ilẹ̀ kóòsù gbogbo nǹkan tó ṣẹlẹ̀ wọn ni báwo ló ṣe kọ̀ọ̀sẹ̀ wípé òun nífẹ̀ẹ́ wípé òun sọ pé òun nífẹ̀ẹ́ àwọn mi tó ṣe ń wo ẹ̀wọ̀n ẹgbẹ́ bàbá ẹ ṣe ń bẹ lájọṣepọ̀ àwọn ọ̀rẹ́ òun olóko tó ń bá lọ ibẹ̀ tó ń bá rí ọmọ wọn tó ju ẹ lọ gan ojú òun ò kì wọ́n wọn lára bó ṣe ń ṣòṣì òun tó orí kò ń gbọ́ ọmọ kékeré kan wá àwọn tó dàgbà nítorí òun ò fẹ́ kó jàbí pé òun gbé nídìí kan wá ìpàdé bá gbà wọn obìnrin wá gbà tí mo wà ní kékeré mo máa ń rí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe èmi náà wọ́n ní pé kémi náà máa ṣe pé bí nǹkan tó dáa ni. dájú wọn á bẹ̀ wọn ó dà ti ṣeun tí bá sọ ìrìn àjò àti kókó ló títí mo fi dàgbà wọ ss1 yẹn fún yín tí bá sọ àwọn tó ti bá mi ní àjọṣepọ̀ tí bá sọ àwọn tí mo ti pàdé tí bá sọ àwọn nǹkan tí mo ti ṣe ẹ máa sọ pé rárá kì í sọmọ kékeré bàbá mi wá ní jọ ń torí Ọlọ́run má bínú láti wọn wá bẹ̀ wọn graduation wọn wá wá bàbá wọn wá sí ó ní bàbá wọn ó ní ọmọ tí bàbá wọn bí ó ní ọmọ tí bàbá wọn bí ọmọ méjì ni bàbá wọn bí lẹ́yìn ìgbà tí wọ́n bí òun ọmọ méjì yẹn ìyá wọn gbọ̀tọ́ ìyá wọn fẹ́ bí ẹlẹ́ẹ̀kejì ìyá wọn ṣaláìsí òun lòun tọ́ wọn ó lóun ò sí Nàìjíríà mọ́ ó ní bàbá wọn ṣe gbogbo possible best yẹ gbogbo possible best bàbá wọn láti rán wọn lọ sí ìlú òyìnbó ó sọ fún òun pé sẹ́ẹ̀ òun lòun wá òun jáde mẹ́fẹ́ ó ní àwọn òfin àwọn mi ó ní ẹ má gbóbìnrin wá síbẹ̀ ṣe má gbóbìnrin wá nígbà tó wọn nìkan ní rárá o àwọn ó ní àwọn gbé wá yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbà táwọn àwọn ò sùn yàrá kan náà yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn sùn. ẹ̀yin òbí ẹjọ́ nítorí Elédùmarè ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ yín ẹ̀yin lè má fà á o ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ yín ẹ̀yin lè ń fà á o ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn ẹ̀yin lè má fà á ló jẹ́ kí n sọ wípé ẹjọ́ nítorí Ọlọ́run bá ẹ tọ́jú àwọn ọmọ yín. You can be a single father or single mother, please be careful nǹkan tẹ́ ẹ ṣe lójú àwọn ọmọ yín.